ìlẹ̀kẹ̀ tó já ó dọwọ́ òwú ẹ̀ràn ìlẹ̀kẹ̀ tó mọ̀mọ̀ já ó dọwọ́ òwú ẹ̀ràn ọ̀rọ̀ tó ń dùn wá lọ́kàn gbogbo ọmọ Yorùbá ó dọwọ́ yín ìlẹ̀kẹ̀ tó mọ̀mọ̀ já ó dọwọ́ òwú ẹ̀ràn. ẹ ǹlẹ́ o gbogbo ọmọ káàárọ̀ àjíbí àgbẹ̀ ló díjà álẹ̀ ọmọ rí odò dédé lùyà rẹ̀ ní pọ́npọ́n lórí ó yẹ ká mọ̀ wípé Kokoirin Arinde kì í ṣàyọnusọ àrá tó balẹ̀ lẹ́fi rárúgbó oníṣàngó bí ò bá sì ti rin tá a fẹ́ fi rọ idà ẹ ní gbóhùn ọmọ owó àtẹwìrì lágbẹ̀dẹ ọ̀rọ̀ àwọn afọbajẹ tí a ń sọ tẹ́lẹ̀ ní òtí ìtàn ẹ jẹ́ ká máa bọ́rọ̀ tó kù bọ̀ ọmọ Yorùbá ẹ rántí ilé àwọn aráàlú fi gbé bọ́nú tó wọ́n ní ogbè fọ́nfọ́n lóhun kọ́rùn ó mọ́ wọ́n ní ẹ sọ fáwọn afọbajẹ kán dá oyè padà sí ìdílé tó tọ́ sí bí wọn ò bá ti fẹ́ ba ìlú ìjẹ́ pátápátá tán jẹ́ kórí adé ó padà sọ́dọ̀ olówó wọn wọ́n lọ́nà àlùmọ̀kọ́rọ́ yìí lọ́pọ̀lọpọ̀ àwọn ọba wa fi gorí oyè nílẹ̀ Yorùbá wọ́n ní ìdí nìyí tí wọn kì í fi wọ̀ pèbí mọ́ wọ́n ní ọba tí ó wọ̀ pèbí ṣó láàmú nǹkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ jọ wọ́n ní ilé ọgbọ́n ilé agbára ni wọ́n ń pè ní ìpèbí ṣé ẹ mọ̀ wípé mo fẹ́ dúpọ̀ ọ̀rọ̀ ìpèbí gẹ́rẹ́ nínú orin ewì mi àkọ́kọ́ tó balẹ̀ gbìràmù bí ìgbà tí èèyàn bá gbélé pẹ̀tẹ́ẹ̀sì kalẹ̀ ń pópó wọ́n nínú ilé ìpèbí làwọn àgbàlagbà ti kọ́ wọn ní nǹkan tán máa ṣe àtèyí tí wọn ò gbọ́dọ̀ ṣe wọ́n ní báwọn ọba tuntun bá dórí oyè bí wọ́n bá dórí ta ìṣẹ̀dálẹ̀ ìlú wọ́n nínú ilé ìpèbí làwọn àgbà ti kọ́ wọn bí wọ́n ṣe ń bá àwọn baba ńlá wọn tó ti rè wàlẹ̀ àṣà sọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ àgàgà bí ìkan bá fẹ́ gbọ̀bìrì kò lò fún wọn lọ́nà ìrìn àjò tí wọ́n bẹ láàrin àfonífojì lórí ta ìrújú tí wọ́n wo wájú tí wọ́n wẹ̀yìn tí gbogbo ọ̀nà sì jí gágá inú ilé ìpèbí làwọn àgbà ó ti kọ́ wọn ní nǹkan tán máa ṣe ṣùgbọ́n ayé ti yí padà wọ́n pòdì àdádà wọ́n ní kò sí nǹkan tí wọ́n ń pè ní ìṣàṣe nílẹ̀ Yorùbá mọ́ wọ́n ní ẹmọ́jì àtàrà wa jẹ arúmọjẹ ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní owó ipò pẹ̀lú afẹ́ ayé ní ọ̀pọ̀lọpọ̀ ọba tí ń jaláyé òde òní ńlé wọ́n ti gbàgbé wípé òṣùká ńlá òrẹ́rù àgbà ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó jẹjẹ lọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọba ló ń tanra wọn jẹ bí wọ́n bá ti gorí oyè wọn á ní wọn ò ní ṣẹ̀ṣẹ̀ ṣe ìlú rárá torí pé onígbàgbọ́ làwọn tá a rángún ṣẹ́ ìgbà tó o ti mọ̀ wípé ò ní ṣẹ̀ṣẹ̀ ṣe lórí oyè kí ló wá dé ká Ṣàngó kó o tó régún aṣálú gbogbo àwọn ètùtù tó yẹ kọ́ba ó ṣe láàrin ìlú àwọn olóyè wọn ni wọ́n fi ránkán lọ ṣe ọba tí ò má gbọ́ lọ sí gbọ́ àwo tó dénú ìpàdé tó ń ṣàdúrà ṣòro ṣé ẹ rò wípé ẹbọra kò mọ òun ẹni tó má gbò wá síwájú òun ni ọ̀rọ̀ ìjà kọ́ ọ̀rẹ́ wa ìgbà tó o ti mọ̀ wípé ò ní ṣe taráàlú á dáa kó o forí oyè lẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa tí wọ́n pera wọn lónígbàgbọ́ ayé jíjẹ kò lè jẹ́ kán gba àdúrà ìṣẹ́jú mẹ́ta péré fúnra wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní òmọ ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan ṣoṣo nínú Bíbélì àti Kùránì sórí bẹ́ẹ̀ sì ni wọn ò mewé tẹ̀tẹ̀ yàtọ̀ sí tẹ̀fọ́ òdú nígbó wọ́n ní wọn ò láwọ̀ lébú rárá kódà wọ́n ní hóró kan ọmọ atare kò sí lápò wọn ṣùgbọ́n wọ́n láwọn ọba kan bẹ tí wọ́n gba Olúwa ọba gbọ́ tẹ̀mítẹ̀mí bí wọ́n ti ń gbààwẹ̀ náà ń gba àdúrà tó ní nánú ohun tí wọ́n bá ti sọ pẹ̀lú àṣẹ ni ọ̀rọ̀ kì í bá wọn lójijì rárá wọ́n gba Olódùmarè gbọ́ dójú àmì bẹ́ẹ̀ la sì tún ráwọn ọba wa kan tí wọn ò fọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti ìṣẹ̀dálẹ̀ ṣe yẹ̀yẹ́ rárá wọ́n ní àtinú ilé ìpèbí ni wọ́n ti dira wọn lábùrè tí kì í ṣe àbùrè yẹ́súyẹ́sú olówó ayé pọ̀ lọ́kùnrin nígbó ọdẹ àṣẹ tó mú yányán ń bẹ lẹ́nu irú àwọn ọba wọ̀nyí báyìí wọn kì í tàsé dandan ohun tí wọ́n bá ti sọ kì í ṣẹlẹ̀ ọmọ Yorùbá ẹ rántí ilé àwọn nǹkan kan ń bẹ tí kò gbọdọ̀ sọnù nígbésí ayé àwa ọmọ ẹ̀dá rárá ìyẹn ni àṣà ẹni èdè ẹni àti ẹ̀sìn ẹni gbogbo orílẹ̀-èdè kórílẹ̀-èdè tàbí ẹ̀yàkẹ́yà tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ti sọnù mọ́ wọn lára kò ní tàbí ṣùgbọ́n nú oko àbámọ̀ ni gbogbo wọn fi ń gbéṣu ẹnikẹ́ni tó bá ti gbàgbé orísun rẹ̀ yóò jíya gbẹ̀yìn ọmọ Yorùbá ẹ rántí ilé àwọn àgbà jẹ́ kó di mímọ̀ fún mi wípé nígbà ìwáṣẹ̀ láyé ọjọ́ wa àná rí
wọ́n ní àlejò kì í bọ́bọ̀ onílùú ṣọ́ni nílẹ̀ Yorùbá ń jọ́sí torí ìdí kan tàbí méjì ni ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ láyé òde òní. àwọn tí a àti ẹ̀gbẹ́dẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn olówó tá a ní fi ṣọ́lé nílẹ̀ Yorùbá àwọn gan-an ni wọ́n gbà gẹ́gẹ́ bí ọlọ́dẹ àdúgbò. àwọn yìí ló ṣílẹ̀kùn fólè láàrin ìlú àtòrí oko wa gbogbo. ẹ̀yin lẹ mẹ́rù wọgbó àwo kó tó máa wo ẹ̀yin lẹ mọ́gbẹ̀rì wọgbó orò kó tó dìmùlẹ̀ àgbà. ẹ má bínú o bí ọ̀rọ̀ tí mo sọ bá ń gún gbogbo wa lára bí ẹ̀gún àbí ṣe lọ̀rọ̀ yìí kù bí ẹ̀fọn létí wa. ẹ̀yin kábíyèsí wa ẹ má bínú o mo forí adé bẹ̀ yín. ẹ̀yin afọbajẹ wa ẹ dákun ẹ fi yèdénú bí a bá forí tẹra wa lẹ́sẹ̀ mọ́lẹ̀. àtúnṣe ni ẹ jẹ́ àṣe kì í ṣọ̀rọ̀ bínú rárá. ilẹ̀ Yorùbá kò ní fọ́ sí wẹ́wẹ́ ẹ máa ṣàmì àṣẹ àtọmọdé ìlú àtàgbààgbà ìlú ẹ jẹ́ kí gbogbo wa ó jọ mọ́ gbàdúrà. àìṣe mọ̀ wọ́n lè béèrè wípé ta ní kọrin ewì létí ẹ̀yin olóríire. gbogbo ẹnu ni kẹ́ fi sọ yí pé Kokoirin ni. Kokoirin Arinde lèmi jẹ́ ọmọ aródòdó gbogbo lórí ẹṣin ọmọ agẹṣin lọ kẹrùkú iṣẹ́ lóko ní gbogbo òbírí ibi àti wọ́pọ̀ bódi di erí tá a forú ọbẹ̀ jẹ́ gbẹ̀rí òkèlè. onílé ijó ni mí alálèdè ìran ọmọ rẹ̀ tí mórí nínú orin àkànní ìkọ́ molùfógedera molùfárúgbó ta gíẹ́gíẹ́ èmi ni tiyín tòótọ́ Kokoirin Arinde o Agbolohun-Bi-Oje.